ẹ kú dédé àkókò ìgbòho tẹ̀sí láǹfààní láti máa gbọ́ mi láti máa wò mí káàkiri àgbáláyé. Mo kí wa káàbọ̀ sí ìkànnì Aṣojú Oòduà tẹlifíṣàn, ìkànnì tá a pa àfọwọ́sọ̀yà fún láti máa gbọ́ láti máa wò ó bó ti ń lọ káàkiri àgbáláyé lọ́rọ̀ òṣèlú, ọ̀rọ̀ àṣà, ohun tó kàn yín tó sì kàn mí káàkiri tásì mọ yọ kò mú òkun, ohun tá a kú mọ̀ pé lọ́dọ̀ wa àwọn èyí sọ àsọ̀rẹ́dẹ àbí ìrìn ètè jọ̀ǹpa, ohun tẹ́ ẹ fẹ́ gbọ́, ohun tèmi náà fẹ́ gbọ́ pé kí tí wa má di sí bó ṣe ń lọ. Ọláìdé lórúkọ tèmi ń jẹ́ Alákìjá bàbá tó bí mi lọ́mọ. Lónìí a ó máa mẹ́nubà àkórí kan tó sọ pé kí lẹ̀yin pé kí lẹ̀yin rò, kì í ṣe ìròyìn kí o sì tuntun mọ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn akànnì, ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀ sáyẹ̀nsì ni wọ́n ti ń wò pé ibo lágbára ti bẹ̀rẹ̀, ibo lágbára ti dé, ibo lágbára ti ń bọ̀, kí lohun tó dé tó fi dé tó kù fi dé, kí lohun tó jẹ́ àṣẹ̀dá, báwo ni àṣẹ̀dá yẹn náà ṣe ní ìṣẹ̀dá, báwo ló ṣe ṣẹ̀dá gbogbo wọn. Lónìí a ó máa mẹ́nubà àwọn ìrònú bíi méjì àbí mẹ́ta tèmi náà mọ̀ gbéyẹ̀wò. Àwọn ìrònú yìí kì í wá ṣe pé kẹ́ ẹ gbé eléyìí tí ń bẹ lórí yín sọnù o, bí kì í ṣe pé ẹ̀yin náà gbé wò, ẹ jẹ́ kó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́, ẹ jẹ́ wò síra wọn. Lára àwọn ìrònú tá a wí, òun làwọn akíkanjú, àwọn akọni kan, àwọn onílàákàyè kan tán pé ǹjẹ́ ẹ kú mọ̀ pé oòrùn tó wà lókè wa yìí a lè pè lọ́lọ́run ṣá. Wọ́n nítorí pé oòrùn yìí òun làwọn bàbá wa ń pè ní ọ̀yẹ̀, pé bílẹ̀ bá ti mọ́ ẹ mọ̀ gbọ́ ojúmọ́ ọ̀yẹ́là pèrègèdè. Ojúmọ́ yìí làwọn mọ̀ pé ń fúnni ní ẹ̀mí, ń tà ń pè ní light is life, light is power, pé ohunkóhun tó ń fún wa ní iná, ohunkóhun tó ń fún wa ní agbára. Ǹjẹ́ a kú mọ̀ pé Òṣùmàrè òun náà lágbára ń bi tọ̀dọ̀ tiẹ̀. Àwọn kan tún gbàgbọ́ pé ojúmọ́ ọ̀yẹ́là pèrègèdè, bójú wọn bá ti mọ́ tẹ̀lá ti là, ní ojúmọ́ ọ̀yẹ́là pèrègèdè. Àwọn kan tó jẹ́ pé wọ́n tún súnmọ́ ọmọ lẹ́yìn Kìrìsìtẹ́nì, wọ́n ní bí ẹ̀là yìí la lè pè ní Jésù Kristi Olúwa wa. Wọ́n ní ẹ̀là jẹ́ ọmọ bíbí Olódùmarè tó wá sílé ayé, tó wá kú fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Wọ́n ní ẹ̀là ló sọwọ́, ẹ̀là ló sọ ohun gbogbo, ẹ̀là ló sọ tọ̀hún, ẹ̀là wáyé kò gbé kú kò gbẹ́já, oríṣiríṣi ńlá wọn tí wọ́n fi kẹ́. Bẹ́ẹ̀ làwọn kan pé ẹ̀là kì í ṣe Jésù Kristi, ṣé Jésù Kristi ni kì í ṣe Jésù Kristi. Àmọ́ Jésù Kristi fún ara ẹ̀, wọ́n pé ó sọ pé èmi ni ìmọ́lẹ̀, ọ̀nà àti òye. Tí Yorùbá sì gbà wípé ohun tá a bá pè ní ìmọ́lẹ̀, ohun tá a bá pè ní iná, ẹ̀là ni, ọ̀yẹ̀ ni. Tí ìwé mímọ́ sì sọ pé Jésù ní òun ni ìmọ́lẹ̀ ayé, bẹ́ẹ̀mi bá ti bóun bá sì wà, bẹ́ẹ̀mi bá wà nínú ayé yìí, èmi ni ìmọ́lẹ̀ ayé. Pé eléyìí làwọn rò, làwọn fi pé ẹ̀là tí ń ṣe ọmọ bíbí òòrùn yìí a lè pè ní Jésù Kristi Olúwa wa. Wọ́n ní bá a tún wà wò yìí nílẹ̀ Yorùbá, àwọn bàbá wa ọpọ́n ọfá wa, eléyìí tí wọ́n fi ń dáfá, eléyìí tí wọ́n fi ń ṣe tó jẹ́ pé ńlá gbójúlé, ẹ ò rí pé round figure, sáàkù, gẹ́gẹ́ bíi ti pé à ń wo oòrùn. Òun gangan, òun náà ni wọ́n fi mọ̀, òun ni wọ́n fi ṣe. Ló fi jẹ́ pé àwọn ohun tá a fi ń dáfá yìí tí ìgbàgbọ́ wà pé bóun ṣe rí gẹ́lẹ́ náà ni wọ́n ṣe ń gbé kalẹ̀ tí wọ́n sì pín sí ọ̀nà mẹ́rin. Wọ́n ní ọ̀yẹ̀kú, wọ́n ní yẹn north to center, èjì ògbè center to south, ọ̀sà méjì òun ni west, wọ́n wá ní east ibẹ̀ òun ni eléyìí tó dàbí ìṣẹ̀dá femination, pé a kú mọ̀ pé ayé yìí ní ìṣẹ̀dá pé obìnrin pé wọ́n fẹ́ sọ̀rọ̀ kan, ẹ mọ̀ gbọ́ welcome to the nation, she is beautiful, nature is beautiful, nature is this. Ṣé ó ti yé wa bẹ́ẹ̀? Wọ́n ní oòrùn yìí òun náà ló jẹ́ pé láti ìgbàdégbà ló ti ń tọ́ àwọn bàbá wa sọ́nà. Ẹ mọ̀ gbọ́ tí oòrùn bá wà báyìí, oòrùn àgọ́ tí oòrùn bá kàntàrí ló ń sọ fún àwọn bàbá wa pé èmi ọyìn Ọlọ́run sọ fún yín pé àkókò báyìí la wà. Nígbà tí oòrùn bá kúrò láti ibi báyìí tó bọ́ síbẹ̀ yẹn, tó ń jẹ́ ká mọ̀ pé ibi báyìí lòun wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi báyìí lòun lọ, ibi báyìí lòun wà, òjì leléyìí, ibòjì leléyìí, ibi tó ti ń bọ̀ leléyìí, nígbà tí ẹ̀là là, nígbà tí ọ̀yẹ́ là, nígbà tí eléyìí ṣe léyìí, ibi tó wà leléyìí. Wọ́n ní oòrùn yìí náà ló ti jẹ́ atọ́ka fáwọn bàbá wa láti ìgbà tijọ́tijọ́. Ẹ má wá jẹ́ ká gbàgbé pé nǹkan kan tó yàtọ̀ ní ti ẹ̀sìn ìsìn yìí àti ẹ̀sìn àwọn baba ńlá wa ni pé àwọn kì í sin Ọlọ́run tiwọn, àwọn máa ń bọ ni. A máa gbọ́ wọ́n ń bọ eléyìí, wọ́n ń bọ orí, wọ́n ń bọ òòrùn, wọ́n ń bọ ọ̀yẹ̀, wọ́n ń bọ olókun, wọ́n ń bọ Ọ̀ṣun, wọ́n ń bọ Ṣàngó, wọ́n ń bọ eléyìí. Àwọn kì í pé àwa ń sin Ṣàngó, à ń sin eléyìí, àwọn bàbá wa máa bọ ohun tí wọ́n ṣe kí ni, tí wọ́n ní ìgbàgbọ́ nínú ẹ̀. Mo wá fẹ́ sọ nǹkan kan yìí fún wa. Ǹjẹ́ a kú mọ̀ pé àwọn ẹranko wọ́n ní òye ohun tá à ń sọ yìí, òye ohun táwa náà fi gbà pé Ọlọ́run ní ká dá èèyàn gẹ́gẹ́ bí àwọ̀ ara wa. A fi gbàgbọ́ pé ẹnìkan tó máa jẹ́ pé òun ló dá wa, tó dá mi, á jẹ́ ẹnìkan tó dàbí èmi àti yín. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé bá a bá láǹfààní láti béèrè lọ́wọ́ erin lákàtàbú pé erin ò ṣọ́lọ́run wà, erin náà á ṣàpèjúwe Ọlọ́run tiẹ̀ bí erin kan tó tóbi.
bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ kìnìún pé kìnìún báwo lọ́lọ́run ṣe rí, kìnìún náà á ṣàpèjúwe Ọlọ́run gẹ́gẹ́ bí kìnìún ńlá nì tó tóbi gan. Tó má béèrè lọ́wọ́ èmi àti yín pé báwo lọ́lọ́run wá ṣe tó, àwa náà á rí i pé ó dá wa láwòrán ara rẹ̀, àwa náà á fi wéra wa, á fi ṣe lẹ̀ṣọ́, á fẹ́ jẹ́ kí á fẹ́ fi oríyìn rẹ̀ á fẹ́ fi hàn. Gbogbo nǹkan tó jẹ́ pé ó wà ni ó máa ń ronú pé ohun tó tóbi ju tọ̀dọ̀ tòun lọ, òun ló ń ṣẹ̀dá òun. Gbogbo ohun tá a bá rí that causes to become ló máa ṣàpèjúwe pé ohun tó jẹ́ tọ̀dọ̀ tèmi, ohun tó jẹ́ olùdá mi, ohun tó jù mí lọ, tó dàbí tọ̀dọ̀ tèmi ní wíwò àti ní àwò. Kí ni mo tá ń sọ? Mo ní ọ̀pọ̀lọpọ̀ ìrònú táwọn èèyàn ti nípa pé ta lọ́lọ́run wa, òun la jọ ń gbé yẹ̀wò ní ìkànnì Aṣojú Oòduà tẹlifíṣàn. Mo mọ̀ pé ẹ̀ ń bá mi lọ. Ẹ já tẹ̀síwájú gẹ́gẹ́ bí ohun tí mò ń sọ. Bá a bá pé a fẹ́ wo nǹkan kan pé kí ni nǹkan tó jù mí lọ, a fẹ́ wo wọ́ra wa gẹ́gẹ́ bí àpèjúwe, gẹ́gẹ́ bí àpẹẹrẹ láti pé nǹkan kan tó ṣẹ̀ mí lẹ̀rẹ́. Báwa náà bá sì ní nǹkan kan tá a jù lọ, a fẹ́ wò pé nǹkan kan tó ṣẹ̀ wálẹ̀ lélẹ́yìí, ibi tá a wá ń lọ gangan lélẹ́yìí. Ǹjẹ́ já mọ̀ pé Ọlọ́run tá a wá jìjọ gbàgbọ́, Ọlọ́run tẹ̀yìn gbàgbọ́, tèmi náà gbàgbọ́, ó ní agbára, ó sì jẹ́ pé ohun agbára tá à ń wí ipá ni. Ipá yìí láti farahàn nínú ohunkóhun. Àwọn òòṣà tó jẹ́ pé àwọn baba ńlá bàbá wa tí wọ́n wà ń sìn gẹ́gẹ́ bí àpẹẹrẹ, a gbà pé Ṣàngó ọkọ ya Arábámbí Arígbà Ọ̀tà Ṣẹ́gun, a gbà pé ó ti kọ́kọ́ wá gẹ́gẹ́ bí òòṣà, ó tún wá gẹ́gẹ́ bí ènìyàn. Àfiwé pé bí Ṣàngó tó wà ń sìn bí ó ṣe ń ṣe la fi ń wí Ṣàngó tá a mọ̀ pé ó ti wá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ló fi jẹ́ pé àwọn ohun tí a lè fi sin Ṣàngó pé wọ́n òṣè Ṣàngó lélẹ́yìí, kì í ṣe pé òṣè Ṣàngó yẹn gangan òun náà ló lágbára bẹ́ẹ̀ bí kì í ṣe pé nígbà tá a bá ti rí òṣè Ṣàngó lẹ̀, agbára tá a pé Ọlọ́run wa ó níyẹn, manifestation ìwàláàyè agbára yẹn á sì wà lóhun tó bá jẹ́ object rẹ̀. Bẹ́ẹ̀mi náà ń bá fẹ́ sọ pé Ọlọ́run mi ó fẹ́ bà lé mi lórí, manifestation body object tí mo ti ní yìí, òun náà lágbára yẹn máa rest lọ́lọ́run á fi ṣe kíni láfi farahàn. Ìdí tí mo fi wá pé àwọn baba wa gbà wípé àwọn kì í sin Ọlọ́run bí kì í ṣe pé àwọn máa ń bọ, àwọn ń worship ẹ̀, tí wọ́n fi ń sin oòrùn, tí wọ́n fi gbà pé oòrùn Ọlọ́run ti ọ̀dọ̀ tiwọn, táwọn kan fi gbà bẹ́ẹ̀ pé oòrùn yìí Ọlọ́run náà ni, òun ni pé the giver of life, ẹni tó ń fún wa ní òye photosynthesis. Bá a mọ̀ táwọn ilé ìbò ń pè ní photosynthesis, táwọn bàbá wa fi wá gbà pé àwọn kì í sin Ọlọ́run bí kì í ṣe pé àwọn ń bọ. Ohun tó dẹ̀ lè mú wọn tí wọ́n fi ń bọ ni pé wọ́n ti wo àwọn ìgbésẹ̀ láwọn kan tí wọ́n gbàgbé pé oòrùn tá à ń wì òun lọ́lọ́run tọ̀dọ̀ tiwọn. Wọ́n á pé the giver of life photosynthesis, light of the universe in solar system, pé ohun tó ń fún gbogbo àgbálá ayé ní iná, which is light is life, the most high, all the planets size and mass, gbogbo àwọn ìṣẹ̀dá yìí ló jẹ́ pé gbogbo wọn ló tóbi tó fi ń pè ní the most high, the vendor of the universe, ìbá àkómọ tá à ń pè ní solar orbit system tó yẹ pé òun ló ń dáàbò bò wá. Never sleep nor slumber, round the clock like beamer per earth angle, kì í sùn kì í sì í tòògbé. Bórùn bá tàn síbí lẹ́ni yóò tún gbẹ òkèèrè lọ. Bóṣùpá bá wà lọ́dọ̀ wa báyìí lónìí, ìgbàgbọ́ wà pé ó tún ti gba ìlú míì lọ láti lọ tàn, ló fi jẹ́ pé kò sùn. The bright morning star sunrise, òun ni ó jí wa lówùúrọ̀. Bright morning stars ló fi gbà pé ẹja Ọlọ́run yìí náà ni afúnni má sìnrìngún, ẹni tó ń fúnni láìwò. Òòrùn ò ní pé torí pé lágbájá báyìí ṣẹ̀mí òun ò ní hàn sílé rẹ̀, kò ní pé torí pé lágbájá yìí ṣẹ̀mí òṣùpá ò ní tàn níbẹ̀ lálẹ́. Òòrùn ò ní sọ pé torí eléyìí kò ṣe léyìí. Gbogbo àwọn nǹkan yìí ni wọ́n á wò lọ́fọ̀ pé ẹja ní sky god kan, Ọlọ́run kan tó wà lókè tó ń wá tó ń fún wa ní gbogbo nǹkan yìí. Ìrònú yìí làwọn fi gbà pé Ọlọ́run ọ̀run ní ń gbé, òòrùn sì ni ọ̀yẹ́ rẹ̀ òun ló ń tàn sí wa. Wọ́n mọ̀ pé a ti máa wò pé ibo ni mo ti ń bọ̀rọ̀ bọ̀, ibo ni mò ń bọ̀rọ̀ lọ. Láwọn fọ́nrán wa eléyìí tó ń bọ̀ ní ìkànnì Aṣojú Oòduà tẹlifíṣàn yìí, a máa mú abala kejì wá níbi tá a ti máa sọ pé object subject, ohun tó jẹ́ agbára, ohun tí agbára yẹn nílò láti lè bàlé. Bí àpẹẹrẹ, gbogbo ìgbà tí atẹ́gùn bá ń fẹ́, a ti mọ̀ pé bátẹ́gùn bá ń fẹ́ Ọya ni, bí àrá bá ń sán Ṣàngó ni, gbogbo ibi tá a bá ti rí irin a ti mọ̀ pé Ògún ni. Ṣé atẹ́gùn yẹn gangan òun ni object àbí òun ni subject? Àwọn wo la mọ̀ pé wọ́n ní agbára láti lè kápá bí atẹ́gùn ṣe ń fẹ́? Wọ́n bá wá fẹ́ kí agbára atẹ́gùn kó bà lé nǹkan kan tá a lè máa wò, tá à ń pè ní ère, tó fi máa ṣe tó jẹ́ pé atẹ́gùn yẹn á dẹ̀ bà lé nǹkan kan tó jẹ́ object, á dẹ̀ máa bá ní sọ̀rọ̀.
àbí ẹ̀mí mímọ́ Jésù Kristi Olúwa wa, ẹ̀mí mímọ́ màláìkà ẹni tó dúró, agbára kan tọ́lọ́run dá tí wọ́n rìn lọ rìn bọ̀, tágbára yẹn dẹ̀ lè manifest tó lè balẹ̀ èèyàn téèyàn yóò sì mọ́ sọ̀rọ̀ bí màláìkà tẹ́lẹ̀ ìtọ́lọ́run fún wa. Báwọn bàbá náà ṣe wá ń ṣe tó jẹ́ pé a ti mọ̀ pé omi ní agbára tó ń bẹ nú omi, nǹkan tó dàbí object tá lè pe agbára yẹn sí, tó sì ṣe pé tá a bá pe agbára tí ń bẹ nú omi sínú kíní yẹn yóò sì máa bá wa sọ̀rọ̀ látara pé Ọlọ́run lòun náà. Ohun tó jẹ́ pé bí Ògún irin, a ti mọ̀ pé irin lélẹ́yìí, àwọn agbára tí ń bẹ mẹ́ bóun náà ṣe ń jà, tá a sì pé láti inú jíjà rẹ̀, tá a sì pé ní irin tá a rò pé kò lè sọ̀rọ̀, tí irin ọ̀hún yóò sì máa bá wa sọ̀rọ̀. Ohun tá a mọ̀ pé ojú ọjọ́ kùrukùru bá a ṣe lè ṣe, agbára tí ń jẹ́ kátẹ́gùn ń fẹ́, agbára tí ń jẹ́ kí ìjìjà, agbára tí ń bẹ ń bẹ, bá a ṣe lè pe agbára yẹn báwọn bàbá wa ṣe ń ṣe tó jẹ́ pé wọ́n á dẹ̀ pe agbára yẹn á dẹ̀ wà nù object, á sì máa manifest. Ọláìdé lórúkọ tèmi ń jẹ́ Alákìjà bàbá tó bí mi lọ́mọ. Mo lérò pé n ò tí ì sọ pé báyìí ló ṣe rí, n ò sọ pé ibi tó ń lọ lélẹ́yìí, àmọ́ wẹ́ ká jíjọ gbé yẹ̀wò. Bẹ́yìn bá pè lélẹ́yìí, bẹ́yìn bá pè ń tọ̀hún, ibo ló lè fún wa. Ẹ ṣeun àdúpẹ́, ẹ like, ẹ subscribe, ẹ sì comment. Eléyìí la máa wò, kẹsì mọ́ retí apá kejì. Ẹ ṣeun àdúpẹ́.